Igboho kò kọjá yàrá ẹ bó ṣe wà yìí ó ní criminal allegation lọ́rùn tó pọ̀ lọ consult lawyer ẹ criminal allegations tó wà lọ́rùn ẹ pọ̀ so orí ọmọ tí ó gbalẹ̀ ẹ̀yìn fi owó ara ẹ̀ gbé ọmọ yẹn lọ sí kóòtù náà gbogbo kọmíṣánná tó pè yẹn wọn kọjá yẹn tí a challenge pẹ̀lú òfin wọn kọjá yẹn tá petition ọkọ̀ gẹ́tì ọ̀rọ̀ ẹ̀sìn ta ló sọ̀rọ̀ ẹ̀sìn fún ẹ alábòsí ni ẹ ta ló sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kí ló ń dọ́rọ̀ ẹ̀sìn táwọn ọlọ́pàá tó wá síbẹ̀ yẹn sí ẹ̀sìn náà bá wá síbẹ̀ yẹn ilé ẹjọ́ rán wọn níṣẹ́ bí ilé ẹjọ́ ṣe rán wọn níṣẹ́ nílé ẹjọ́ rán commissioner of police níṣẹ́ and let me tell you any commissioner of police tí Sunday Igboho máa pè tí kò ní lo òfin tí kò ní lo professionalism ẹ̀ tí a máa gbọ̀n jẹ̀jẹ̀ irú commissioner yẹn ò ní làákàyè kan yọkù ni tí ilé ẹjọ́ bá pa àṣẹ tí ilé ẹjọ́ bá issue bench warrant kò sí commissioner of police tó ní agbára àti tako àti mọ́ jẹ́ kí àṣẹ yẹn kò di mọ́sẹ̀ commissioner kò sí DIG kò sí IG tó lè tako kódà president kò ní agbára àti tako. Sunday Igboho ìwé ẹkùn tàlọ́ lọ́hùn ilé ẹjọ́ àtọlọ́pàá agbófinró àwọn ọlọ́pàá the officers of Nigerian police from Kwara State Police Command they came to Ibadan wọn ò kí ṣe pé wọ́n wá Ìbàdàn láti wá ṣeré o order of court on the basics tán fi wá sí Ìbàdàn láti wá arrest tàlọ́ lọ́hùn tí ilé ẹjọ́ sọ wípé kí ọlọ́pàá lọ arrest based on bench warrant. Àkọ́kọ́ mo kí gbogbo ojú tó ń wò mí òfin wa kì í ṣe nǹkan tí a lè fi ráàrí rárá lórúkọ ẹ̀sìn lórúkọ àṣà lórúkọ òṣèlú òfin wa kì í ṣe nǹkan tí a lè fi ráàrí tí ilé ẹjọ́ bá pa àṣẹ tí ilé ẹjọ́ bá issue bench warrant kò sí commissioner of police tó ní agbára àti tako àti mọ́ jẹ́ kí àṣẹ yẹn kò di mọ́sẹ̀ commissioner kò sí DIG kò sí IG tó lè tako kódà president kò ní agbára àti tako ìyẹn tàbá ń sọ̀rọ̀ rule of law. Sunday Igboho ọkọ̀ mi ti blunder tí ọ̀rọ̀ ẹ̀sìn ta ló sọ̀rọ̀ ẹ̀sìn fún ẹ alábòsí ni ẹ ta ló sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kí ló ń dọ́rọ̀ ẹ̀sìn táwọn ọlọ́pàá tó wá síbẹ̀ yẹn sí ẹ̀sìn náà bá wá síbẹ̀ yẹn ilé ẹjọ́ rán wọn níṣẹ́ bí ilé ẹjọ́ ṣe rán wọn níṣẹ́ nílé ẹjọ́ rán commissioner of police níṣẹ́ and let me tell you any commissioner of police tí Sunday Igboho máa pè tí kò ní lo òfin tí kò ní lo professionalism ẹ̀ tí a máa gbọ̀n jẹ̀jẹ̀ irú commissioner yẹn ò ní làákàyè kan yọkù ni. Tí ilé ẹjọ́ bá ti give order either order yẹn right ni o order yẹn wrong ni o I accept number appeal order yẹn everybody including the police the civil defence the Nigerian army the DSS must carry out that order. That is the spirit of the constitution of the Federal Republic of Nigeria. Igboho kò kọjá yàrá ẹ à ń jẹ́ kí n sòtọ́ fún ẹ àlọ́lọ́hún fọwọ́ ara rẹ̀ gbé lọ sí kóòtù nílọrin ìwà àtàmọ̀tẹ́kùn wàláì tàláì wàláì mo wà nínú èèyàn tó nífẹ̀ẹ́ púpọ̀ dáadáa mo wà nínú èèyàn tó nífẹ̀ẹ́ àmọ́ ní ọ̀dọ̀ mi ọ̀tẹ̀ so orí ọmọ tí ó gbalẹ̀ ẹ̀yìn fi owó ara rẹ̀ gbé ọmọ yẹn lọ sí kóòtù náà gbogbo kọmíṣánná tó pè yẹn wọn kọjá yẹn tí a challenge pẹ̀lú òfin wọn kọjá yẹn tá petition ọkọ̀ gẹ́tì àwọn kọmíṣánná tó pè ó bá jìnnà fi owó ara ẹ̀ jẹ́ kí n sòtọ́ fún ẹ sórí bó ṣe wà yìí ó ní criminal allegation lọ́rùn tó pọ̀ lọ consult lawyer criminal allegations tó wà lọ́rùn ẹ̀ pọ̀ kò dẹ̀ sí president kò lè sọ pé òun clear òun yẹ raise criminal allegation lọ́rùn ẹ̀ tí wọ́n ti gbé dé court rẹ̀ number one yẹn ó ní criminal allegations a lot of criminal allegations lọ́rùn tó pọ̀ number one yẹn number two torí ìwé ẹkùn tó ń gbé káàkiri yẹn illegality absolutely ni ìwé ẹkùn tó bá yẹ kẹ́ torí pé presidency ó fún mi ní go ahead presidency fún mi ní go ahead
president ìfẹ́ ní go ahead kó lọ́mọ commit illegality gbogbo àwọn pump action guns tẹ̀ ń gbé káàkiri yẹn ta ló fún yín ní audacity láti máa gbérù bàbá yẹn káàkiri all in the pretense of fighting for kidnapping banditry ṣé banditry ló jà níbi tó ti tó lọ yẹn banditry lọ fèsì níbi tó lọ yẹn o kàn fẹ́ fi ìwé ẹkùn yẹn o fẹ́ fi banditry bójú kó wá máa lo ìwé ẹkùn láti máa commit atrocities kàmi torí ìwé ẹkùn yẹn illegality absolutely ni àwọn tó bá rò pé president Tinubu sórí ìwọ gẹ́gẹ́ ìbò mélòó ló ní president ni ìwọ gẹ́gẹ́ ìbò mélòó ló ní gbogbo àwọn tó tẹ̀lé ìbò mélòó lẹ́ni ẹ lè gbé president Tinubu wọlé ní south west ṣé ẹ̀yin lè gbé president Tinubu wọlé ní south west Tinubu ní ìdìbò ń wábò káàkiri ni Tinubu ò ní sọ fún ọ wípé torí pé ìwọ ni ó deliver gbogbo south west fún wọn ó yà lọ́mọ commit atrocities o no kò sí tó jọ sórí irú ẹkùn yẹn ní ìbọn tẹ̀ ń gbé káàkiri yẹn ìṣe káàkiri in the name of under the pretense pé ẹ̀ńlé banditry is a big threat for us. We don't want to see it again from today. We don't want to see it again. Tẹ́ bá máa operate at all ẹ gbọ́dọ̀ operate strictly under the police or under the DSS tí wọ́n máa monitor yín ìgbà tí wọ́n máa fìbọn yín lọ́wọ́ ìgbà tí wọ́n bá gbà lọ́wọ́ yín bó ṣe gbọ́dọ̀ rí nu ẹ fẹ́ sọ̀rọ̀ ẹkùn the terrorist group. Then we make mess of everything. We now distract ourselves from the main point, convincing people about Allah. So, àti Mùsùlùmí, àti oníṣẹ̀ṣe tẹ̀ ń jà, orí yín ni ó jọ pé. Now about Tani Ọlọ́run. Mo fẹ́ kí kinní kan yé wa. So ni mo rí àwọn speaker ẹlẹgbẹ́ mi tó jẹ́ wípé mo hold in high esteem tí mo dẹ̀ mọ̀ pé wọn kì í wà bias. Ọlọ́pọlọ pípé ni wọ́n. Tí wọ́n ń sọ̀rọ̀ tán take sides. Mo wá wò pé bóyá ohun tó ń ṣẹlẹ̀ òye wọn. Probably they were misinformed. Ohun tó ṣẹlẹ̀ sí Tani Ọlọ́run. Muslim kọ́ ló wá arrest Tani Ọlọ́run. I want us to get that thing clear. Ó bú ọba Ìlọrin. Ká ní ayé àtijọ́, ìjọba yìí oníṣẹ̀ṣe gan máa ń sọ wípé ká gbé àwọn ọba wa lárugẹ. Ká ní ayé àtijọ́ ni ọba pàṣẹ wípé kán lọ gbé wá kán jẹ ilé ẹ̀ kán jẹ ibi ẹ̀rùn. Ṣùgbọ́n ayé ti da ayé òfin. Ọba kankan ò lè lo agbára mọ́ bí kò ṣe kó gba ọ̀nà òfin. Court wọ́n ti invite ẹ̀. Court ló order warrant of arrest pé kí wọ́n lọ arrest ẹ̀. Now kò possible ṣe àwọn ọlọ́pàá tẹ́ fẹ́ máa bú ọlọ́pàá are not stupid mo máa ń sọ I don't know why Nigerians hate policemen mi ní bad experience pẹ̀lú ọlọ́pàá rí Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n rí probably bóyá torí pé mo máa ń respect wọn mi rí wọn bí ọ̀tá mi ọlọ́pàá ò stupid o kò ṣeé ṣe kí ọlọ́pàá kúrò ní Ìlọrin kó fẹ́ lọ gbéyàn ní Ìbàdàn kó má kọ́kọ́ report sí the nearest police station ní àdúgbò ibi tán ti fẹ́ lọ gbéyàn wọ́n á report wọ́n á rí ọ̀gá abẹ wọ́n á fi petition or whatever láti fi hàn wípé àwọn wá sí ìlú yín wọ́n dẹ̀ máa yan èèyàn kan tẹ̀lé wọn láti tẹ̀lé wọn. Now olóyè Ìgbòho tó dá sí kò dá sí nítorí pé ó fẹ́ obstruct iṣẹ́ ọlọ́pàá get that straight. Ó pe CP nítorí ó rí pé kinní yẹn ti fẹ́ di wàhálà tó bá dẹ̀ di wàhálà tí abẹ́rẹ́ ọlọ́pàá tó bínú tó bá yin ìbọn wípé kò sí àwọn èèyàn èwe tó bá lọ pààyàn á di wàhálà. Now ara òfin ọlọ́pàá ni wípé even kò rí apànìyàn báyìí tó o bá rí wípé arresting that person kò rí àmúrọ̀bà kò rí pé arresting that person at that particular moment ó máa injure innocent tàbí kí ó mú ẹ̀mí innocent person ní area yẹn lọ pé kò save fún innocent ara òfin wọn ni pé let the thief or the killer or the àmúrọ̀bà escape at that moment to save the lives of the innocent around then wọ́n náà láti mú ní ọjọ́ mi n tó ṣẹlẹ̀ ńbẹ̀ nìyẹn CCP bá order àwọn wípé kan stand down kan kúrò ńbẹ̀ wọn ò fẹ́ kó di húlà bàálù kó wá di wípé èèyàn lálá fẹ́ gbé ẹ̀mí tún sọnù níbi tí wọ́n ti ń struggle pẹ̀lú ọlọ́pàá tó bá jẹ́ court ló give order fún arrest ẹ̀ orin Òbésèré ló wá sí ọkàn mi máa ń lálẹ́ wú ẹ̀ tí n kò láṣọ ẹ̀ ẹni tó ọlọ́pàá gbé tó lóun ò gbá horo òun ò gbá kọ̀rọ̀ kò ṣáà ti dé station ni o kò yé sunkún rojọ́ kò ṣáà ti dé station ni kò ti dé station ni kò lè escape ẹ̀ wọ́n máa wá ọ̀nà míì ní tùbí láti gbé ni individual ó ní right láti sọ̀rọ̀ individual náà ní right ìbá jẹ́ pastor ìbá jẹ́ chief imam ìbá jẹ́ olórí aláwo láti defend rẹ̀ láti protect dignity ẹ̀ láti seek court kó má fi òfin sí ọwọ́ rẹ̀ that is ó lè bú mi báyìí kó sọ wípé ṣèbí alájà ló pe rẹ̀ ó ṣe fìjà fọlọ́ọ̀jà irọ́ o tó o bá bú mi máa bú tèmi tí mi bá lè bú tèmi máa pe agbófinró kó bá mi dá sí tó o lè gbá mi létí kò ní ìfìjà fọlọ́ọ̀jà tí mi bá lè lù ẹ́ máa pe ẹni tó jù ẹ́ lọ tó máa lù ẹ́ so ẹ lè máa ṣe nǹkan tí ò dákẹ́ fọlọ́n kọ́yàn lọ́rùn
So eléyìí ò ń ṣe ọ̀rọ̀ mùsùlùmí àti oníṣẹ̀ṣe. It's about insulting a king of a particular state. Àwọn aráàlú ò ní dákẹ́. Wọ́n bú bàbá ẹ ọlọ́jọ́ ikú ẹ ó ti pé ó mọ̀ ó kàn fẹ́ yẹ ni. So bó ṣe jẹ́ nìyẹn. Bọ́ lórí ìjà ẹ̀sìn, tó o bá ti bú mi, blocking ló jẹ mí. I won't engage you because I won't be as stupid as you. Torí mo mọ̀ wípé engagement ló fẹ́. Wanna be bloggers. Àti ẹ̀yin tẹ́ ń bú yàn nínú Islam tẹ́ ń bú oníṣẹ̀ṣe àti oníṣẹ̀ṣe tó ń bú yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ Kùránì yín kì í kírun. Ẹ̀yin oníṣẹ̀ṣe náà tẹ́lẹ̀ ń bú yàn lè ráwọn àgbà oníṣẹ̀ṣe tó ń mọ àṣírí tí àṣírí ayéyé kí wọ́n bọ́ síta kásẹ̀tì ringlet kan máa bú yàn. Ẹ̀yin sẹ́ẹ̀tì méjèèjì aláriwo of Africa lásán nìyí. So I see you as unserious people. Kò sí bẹ́ẹ̀ ṣe dàgbà tó, kò sí bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ nímọ̀ ẹ̀sìn tó. You people are just being silly. That is my submission. Bàbá wa Bọ́lá Ahmed, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tẹ́ jẹ́ president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, tẹ́ dẹ̀ tún aspire láti ti tún gba ìbò gbogbo ọmọ Nàìjíríà. Ẹ bá wa caution Chief Sunday Igboho. Chief Sunday Igboho ń tako rule of law. Àwọn ọlọ́pàá tí wọ́n wà yìí wọ́n kì í ṣe Kwara State Police àti ìní State Police, Nigeria Police ni wọ́n. Chief Sunday Igboho dẹ̀ rí pé Nigeria Police ni wọ́n. Ó tún rí ìwé court lọ́wọ́ wọn. Chief Sunday Igboho dẹ̀ lo agbára bàbá Bọ́lá Ahmed Tinubu sà. Chief Sunday Igboho dẹ̀ lórí láyà torí pé ẹ fún lágbára tó ń sọ pé bàbá ló fún lágbára ní ìtawà mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu lè fún Chief Sunday Igboho ní agbára tó lò yìí o, because bàbá Bọ́lá Ahmed Tinubu gan ń ṣiṣẹ́ in accordance with constitution ni. Nigerian constitution ló fọ́lọ́pàá lágbára. Judiciary wà bàbá Bọ́lá Ahmed Tinubu. Chief Sunday Igboho lórúkọ ọ̀run ẹkùn tó sọ pé ẹ̀yin lẹ fún lágbára yìí. Ó tako Nigeria Police, ó intimidate Nigeria Police, ó disgrace Nigeria Police, ó tako òfin Nigeria, ó tún wá tako òfin kóòtù Nigeria. Ẹ dákun ẹ bá kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Chief Sunday Igboho ó wá ń sọ ọ̀rọ̀ tí ò jọra wọn wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fẹ́ mẹ́ta jẹ̀sìn. Chief Sunday Igboho ó wá ń láálí CP Commissioner of Police. Mo ti sọ fún Commissioner of Police yẹn pé wọ́n bá ló kọjá àbá. Very unfortunate sir. Ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Bàbá wa Governor Ṣèyí Mákindé. This is happening under your tutelage sir. Bàbá wa Ṣèyí Mákindé, you are the chief security of the state. Ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Wàhálà tí Chief Sunday Igboho ń fi irú ẹkùn rẹ̀ dálẹ̀ yìí ti pọ̀ jù. Chief Sunday Igboho yìí ó wà sentimental, ó wà biased. Ẹ dákun bàbá wa, ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Púpọ̀ ẹ̀rọ ọmọ Yorùbá ẹ lọ gbọ́ yé pé ìyìn Chief Sunday Igboho ń ṣe yìí. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú gbójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Kò kí ń yé mi mọ̀ bóyá Ọlọ́run tó ṣẹ̀dá yín bóyá òun ló ṣẹ̀dá mi, torí mi mọ̀ bóyá bí ọpọlọ gbogbo wa ṣe ń ṣiṣẹ́ àwọn kó jẹ́ wípé bóyá nǹkan tí ọpọlọ tèmi expose sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọpọlọ wọn ò expose sí, bóyá nǹkan tọpọlọ mi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọpọlọ èèyàn mọ̀. Otherwise ẹgbọ́n nǹkan tí máa yín sọ ń bí tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́, kẹ́ ẹ gbé gègé dání àti pépà, kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho. Ẹ bọ́ta ẹ̀ ń sọ wípé Sunday Igboho tójú CP mọ́lẹ̀, Sunday Igboho agbára tó ní, ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Nísìn ó wá jẹ́ kí n mọ̀ wípé àtọmọdé àtàgbà ní Nàìjíríà kò sẹ́ni tó ń think about safety. Kò sí safety, kò sí security, kò sí risk assessment nínú dictionary yín. Otherwise pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹ wà selfish, kẹ wà self-centered, kẹ máa wò pé nǹkan tẹ́yin ṣàfẹ́ ni pé ẹ fẹ́ gbé Tani Olohun lọ sí Ìlọrin kó lọ jìyà, ẹ ṣàfẹ́ arrest ẹ kí ẹni tí ò bá kú, ẹ kí nǹkan tí ò bá ṣẹlẹ̀ kẹ ṣáàtì rí Tani Olohun gbé ló ń dùn yín. Tani Olohun ń dùn yín ju pé a sọ wípé ẹ rán àwọn police tí wọn ò ní plate number, ẹ consider safety, ẹ rán àwọn police tí ò ní safety plate number lọ sí Ìlọrin, lọ sí ọ̀dọ̀ Tani Olohun. Ìyẹn mo tiẹ̀ fẹ́ dá Mr. Awóṣọ̀nà lóhùn láàárọ̀ la lórí ìyẹn torí wọ́n kọ act kan síta tí mo fẹ́ fi dá wọn lóhùn lórí nǹkan tí wọ́n kọ. Bẹ́ẹ̀ jẹ́ kí n dẹ́yìn lóhùn, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sí tẹ́ bá mọ̀ọ́rẹ́ tí olóyè Sunday Igboho ṣe fún yín, ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ bá jẹ́ wípé apààyàn ni yín, because nǹkan tó rọra ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ẹ mọ̀ pé Sunday Igboho wá salvage a situation ni. Everybody wá bóde ní ìsìn bóde sórí bàbá Tinubu ẹgbẹ́ Sunday Igboho ẹ̀rẹ́dídá ní ó fi rẹ̀ kò sí kọ́ ní sin, why you doing like this? In tó ti ṣe mélòó lẹ́ fi yìn, àwọn tó ti mú mélòó lẹ́ fi yìn, àwọn kidnapper tó ti mú mélòó lẹ́ fi yìn. Kí
ló dé tọ́ta ẹni èpo dùn ọ̀yà kí ló dé tí ìran Yorùbá ń ṣe dáadáa báyìí ó dìgbà tí oore tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì bá bọ́ sọnù kó tó máa pàtàkì ẹ̀ kí ló táwọn mùsùlùmí ṣe báyìí for God's sake Islam kọ́ yìí Islam kọ́ yìí Islam kọ́ là ń ṣe yìí gbogbo tá à ń ṣe yóò make sense ìgbà tí wọ́n gbé ta lọ́nà lọ́jọ́ kìíní àná ẹ wo ohun tó bí ta lọ́nà ló bí Malik Musa ó ló bí àwọn àkàndé ọlọ́ba olówó Èkó ó ló bí ms baba ó ló bí ètò láyé ẹ wo gbogbo nǹkan yẹn wo ohun tó bí ìtẹ́ tó ṣe ní ìsìnkẹ́lẹ̀ mẹ́jọ tó bí ìwà láfi ń ra ìfẹ́ sí yẹn lẹ́mìí ìwà wo lẹ́ ń fi sára Islam ní ṣe ẹ ti wá bóde ẹ ti wá fẹ́ dìbò fún Tinubu ẹ̀sìn kúrò dídẹ̀ lọ kan mẹ́sìn kúrò dídẹ̀ láìka àbòsí mélòó àfáà ni wọ́n ti lọ gbé làwọn ẹlẹ́sìn ti lọ gbé kó rí báyìí lánàá kí ló dé kí là ń wá ń bi wàhálà yìí gan àwọn instead tá a fi ń serú nǹkan yìí àwọn kan bẹ tí wọ́n bá pẹ̀ta lọ́lọ́ nínú ayé yìí nínú àwọn mùsùlùmí nínú ọba mùsùlùmí nínú àwọn olórí mùsùlùmí nínú kọ̀ọ̀kan tí wọ́n pè dára ẹ̀ ti pé kí ló dé tó ń ṣe báyìí ta lọ́lọ́ lè máa gbọ̀n ó lè fún ọ ní respect tó dà nínú àwọn àfa gbogbo tá à ń ṣe kò ní settle situation ti ń bẹ́lẹ̀ yìí ẹ wá la ilaha illallah ṣe é ṣe pé ẹ̀yin èèyàn gẹlẹ́fẹ́ àbí ọlọ́run ẹ̀yin èèyàn sínú Islam kẹwàá bá Islam jẹ fún wa ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò tẹ́ ń sọ̀rọ̀ ìtẹ́ bá sọ̀rọ̀ ẹ máa rántí ẹni tó mọ̀ gbọ́n náà àbọ̀lọ́run ṣe é ṣe pé ọlọ́run fi ń ṣe àgbákòlì alórí ẹ̀yin kan tẹ́ pẹ̀lú ayé lóko tẹ́ pẹ̀lú ayé mi ìfẹ́ dákọ̀ kankan ayé ti mọ everybody ṣe é ṣe pé ọlọ́run fi ń ṣe àgbákò sínú Islam tó rà àgbákòlì mi rí pé ọlọ́run fi ń ṣe mélòó nínú yín ni wọ́n ti gbé àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sọ́ba àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sígbà àtìlẹ́ni tó ti sọ̀rọ̀ sáwọ́ kí ló dé tẹ̀ fi iṣẹ́ rí tẹ́dà bá ṣe kẹ́fì yẹn ok wọ́n túmọ̀ sí pé ìṣubú má Ìgbòho sáyé gẹ́gẹ́ lẹ́ ń wá ẹ fẹ́ rọ́ọ̀pù ẹ̀ gbogbo ẹni tó bá rọ́ọ̀pù ọmọ ọlọ́mọ tó ń fi okò ẹ̀sìn dànkanrú Ọlọ́run tó ní orí o ọba tó ní orí ó sì máa níyàn kálukú bẹ́ẹ̀ bá ta fàṣọdúró tó yí odó borí bọ́ bá yí orí tọ̀nú orí o ẹ má rọ́ọ̀pù èèyàn kò sẹ́ńtì ò láburú lọ́wọ́ gbogbo yín Ọlọ́run bó láṣìírí kò sẹ́ńtì ọ̀nà burú lọ́wọ́ kí ló dé gan-an ẹ wò báwọn aládùúgbò ti jáde ẹ wò bẹ́ẹ̀ ti fi fẹ́ ta lọ́lọ́run sí ẹ̀mí gbogbo èèyàn ẹ wò bẹ́ẹ̀ ti blọ́ọ̀kù ọ̀nà gbogbo àwọn tí wọ́n blọ́ọ̀kù ọ̀nà sólísẹ̀sẹ̀ wọn ni wọn di àwọn Muslim bọ̀ tí ìsẹ́yìn ti sún wọn ìsẹ́yìn ti sún wọn ẹ tó ti wá bóde ní ìsìn ẹ tó ti fẹ́ máa rò pọ̀rọ̀ ẹ tó fẹ́ máa yé ẹ yóò gá yí ọ̀rọ̀ sídìkọ̀ ẹ tó fẹ́ máa yí ọ̀rọ̀ padà kí ló dé why are we doing like this we Muslim ẹ jẹ́ awake now ọgbẹ́ bẹ intellectual knowledge ń bẹ tẹ́yẹ̀ lè fi win heart yẹn now òṣùlùbù ń bẹ òṣùlùbù dáwà ń bẹ òṣùlùbù bí yẹn ti lè pè yẹn òṣùlùbù tẹ́rẹ́bíyà òṣùlùbù bẹ́ẹ̀ ti lè bá yẹn sọ̀rọ̀ tó fi understand yín ẹ wo ms baba kò sí èbú tí wọ́n lè sọ sí kò sí bí wọ́n ti lè bú tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní òtún fi ọ̀rọ̀ kíkọ̀ ọ̀rọ̀ kí ló dé táwọn mùsùlùmí ṣe báyìí kí ló dé táwọn láìka máa rọ́pù èèyàn gbé ló nọ́mbà wá bí wọ́n bá gbé lọ tí wọ́n gbọ́ lábẹ́rẹ́ ẹkú tí wọ́n pa kí lèèyàn mọ̀ lótẹ́lẹ̀ ṣẹlẹ̀ ibo ni wọ́n fẹ́ wá wọn sí ṣebí nílẹ̀ iná ni a ti mú ẹni tó gbọ́ aṣọ DSS tí èsè DSS ebi Nàìjíríà náà ni a ti mú ẹni tó wọṣọ àmì tí èsè àmì ṣebí Nàìjíríà náà ni a ti mú ẹni tó wọṣọ ọlọ́pàá tí èsè ọlọ́pàá why are we doing like this mùsùlùmí ẹ jẹ́ á ronú ẹ jẹ́ á lọ check ara wa ká padà ká ẹ jẹ́ á sọ ọ̀tẹ̀ dànù ṣé ìbínú náà ló tó báyìí ẹ ti níbi táwa wáyé àwọn ibìkan bẹ́ẹ̀ mẹ́tọ̀ yẹ pé mọ́sálásí lára àwọn mọ́sálásí ọ̀dọ́ wa inú mọ́sálásí ibi tá a ti ń kírun náà lòtẹ́ẹ̀lì wa ilé aṣẹ́wó wa ibẹ̀ náà ni bí wọ́n ti mú tí wà inú ọgbà kan náà ni kò sí bọ́mì tí wọ́n ti gbà wá láàyè ẹnìkan tó gbà wá láàyè káwá kọ́ mọ́sálásí síbẹ̀ yẹn tó gba àwọn àfáwà bẹ̀ láàyè pé kó wá kọ́ mọ́sálásí síbẹ̀ yẹn òun náà ni landlord yẹn nìkan kò sí bọ́mì tí wọ́n place mọ́sálásí sí ibi tí mọ́sálásí wà lòtẹ́ẹ̀lì wa ibẹ̀ náà ni ilé ọtí wa sẹ́sọ̀ fún apọ́lọ́hùn nígbà wọn wa ni kí ló dé tí Islam yà wọ̀nyẹn yẹn báyìí ẹ ti bẹ gbogbo tá à ń ṣe yìí kò ràn kankan lọ́wọ́ kò ràn lọ́wọ́ ó kẹjẹ pé táwọn bá tó ń sọ̀rọ̀ báyìí ní ìsìn nǹkan mi lẹ́nu ní tí mò ń sọ yé mi àwọn èèyàn ti pé lórí àwọn èèyàn ti hate wọ́n ti hate mùsùlùmí gan ẹ ti ń jẹ́ kí Islam sọ àwọn èèyàn ṣe ẹ bọ̀ wọ ẹ jẹ́ kí n já yín ẹ̀yin tẹ́ ẹjọ́ jẹ́ gúrùpù kankan náà yẹn ayé ti mọ orúkọ tẹ́ ń jẹ́ wọ́n ti mọ gbàtẹ́ dé wọ́n ti mọ bẹ́ẹ̀ ti wáyé wọ́n ti mọ bí nǹkan ti bàjẹ́ mélòó ni ẹwọn tí kálukú náà ti sọsọ lọ́hùn ẹwọn tẹ́lómi ti sọ sánàbí ebi náà wà náà lọ sọ fánàbí jẹ gbèsè kú ebi náà wà náà lọ sọ fánàbí jìyà kú ni ebi pànàbí kú ni ebi náà wà náà lọ sọ kí bàbá ànàbí ń bẹnu yà náà ìyá ànàbí ń bẹnu yà ẹ̀ńtọ́sọ ànàbí ń bẹnu yà